Kofoibadan. No, they don't go my ways. Ló ṣẹlẹ̀. Ọ̀rẹ́ rẹ̀. Gbọ̀ǹkan lẹ́mọ̀ ṣe kankan president. Mi ò láìkí wọ ọwọ́ báyẹn o. O pé time tí mo wà, gara mo wà. Gara tán ìwọ pọ́ọ̀ṣì mi. Tó wá fẹ́ sọ ni o jẹ́ ń gbọ́. Má bínú. Sórí ọmọ pa tí ń bọ̀ rẹ̀ wà bọ̀ ọjọ́ pẹ́. Ní ìfẹ́ kọ́ dàbí wípé. Èwo lórin Yẹmí máa lọ fà ẹ̀sán tẹ̀sán àti ń bọ̀rọ̀ wà bọ̀kọ̀ ọkọ̀ àtòmí ní mọ̀ sọ. Iná ni mo fẹ́ sọ. Sórí mo fẹ́ kọ́ dáríjì mi. Ní ìfẹ́ kí mọ́ rúdù sí ọmọ ó yọ. Wọ́n bínú ọ̀rẹ́ mi. Láti gbà tá àti sọ̀rọ̀ yìí ń gbádùn. O lè gbádùn. Jọ̀wọ́ náà my pasla. Pasla mi. Ọ̀rẹ́ mi. Bó wà ní. Bó ní àjọ rice tamonda. Ṣé ká continue? Ká lè continue ṣùgbọ́n yóò ní bá. Torí bá náà láàpin tó yẹ pé wọ́n ló mọ ní wọ́n ló mé tó pọ̀ ìwọ́n ló mé tó pọ̀. Owó tí wọ́n bá ṣe ń ṣe bá lè ṣe bá wọn. Bá bu kóńgò méjì ìgbà ọkọ̀ àtààbọ̀ ó sì gbà. Friendship dọ́gbadọ́gba ní nǹkan kò sábà pé kínní. Kò sí tágì mọ́. Kò sí. Ọ̀rà kò sí wà. Tó gbà bọ́ gbà. Mo ti gbà. Tó fa máa bọ́ fa mọ́ ìgbà yóò sì. Ká ti parí ìjà ni mo ti fara mọ́. Ó dáa. Ti fara mọ́. Bó wà ní ṣé ń bu mí lò wà kọ́ mú bùgọ́ lọ́dọ̀ yín kálẹ̀ pọ̀. Ó bu wá bí ti ń pa mí oṣù mo fẹ́ lọ ra ṣúgà gan àwọn Mo ṣe tán láti tọ́jú. Ìgbà mo gbà kò sọ̀rọ̀ wèélẹ̀. Ọ̀rẹ́ ẹ lẹ́ o. Good afternoon, ẹ̀yin ẹrú olówó. Ṣé ẹ̀ lọ́wọ́ iṣẹ́ ìwọ wí? Kí ló wá forí ìbú òun? Ṣé tó so wèrè mọ́ òun bí ẹran tó fẹ́ gbà nídìí oògùn? Ìwọ wá ní ẹrú olówó orí burúkú tẹ̀ bá kà. Ààrẹ wo ló tẹ́lẹ̀ wá lórí burúkú? Kí ló wá pátá gé òfò? Are you people trying to insult me? Wèrè máa ń ṣe èbò. Olórí ìbú Ìwọ ti mẹ́kún wà lánàá sílẹ̀ pẹ́ state way. Ọlọ́kùnrin bẹ́ẹ̀ lọ ṣe West State wa. Okay, sorry. I think the way I introduction you. Wẹ́nu bí ṣe ń gbá. Wẹ́nu wèrè. Fọ́ọ̀rùn ni. Ẹ̀sọ́ tẹ̀sán ṣoṣùwé sọ. Olórí ìbú. Ẹ̀bí yín kọ́. Then this is turn to insult, right? What really happened? I'm a English teacher. And they teaching a lot of people for other estates. So and I went out as I'm going. I go drop one. Kí ló bá bá yóò fún yín kí ló bá forí ibú kí nìyí kí nìkan náà. I'm sorry. I don't. Ẹ sọ ètò orí consultation kan la wà ń sọ̀rọ̀ lọ́wọ́ ni. Àbí? Ẹ má bínú. I can understand say you guys are in illiterate. Ẹyin náà ni. Mo mọ̀ wọ́n ní ni. kí wá pé òun mọ̀ pé olówó ni wá. Bẹ́ẹ̀ ni mo mọ̀ pé olówó ni. So n tó ṣẹlẹ̀ ní tíṣà ni mí tíṣà English tó ń kọ́ English. Kí wá ló ṣe ẹ̀ ṣé bí jọ olórí ibú. Ẹ má bínú. So mo wá wò pé àwọn olówó máa wọ́n wà nù estate pé bó mo ti lè rí níǹkì ẹ mọ̀ pé inú estate àti wọlé wọ́n máa ń nira. Ìtẹ́ bá sọ yé mẹ́fẹ́ mọ́ kó àwọn ọmọ àbí. Ní ìtọ́ bá sọ yìí. Ọ̀ká tó kí ni mọ́wùn bí ẹran tó fẹ́ pa ń di oògùn. Ọ̀hún kémi mọ̀ pàrọ̀ kémi ọmọ jàlè ọmọ mẹ́ta lọ̀gá mi bí. Bẹ́ẹ̀ ni wọ́n ti wá ń gbé ọmọ mẹ́rin ó jẹ́ méje. Ẹ bá mi wọ́ọ̀kì ẹ̀. Èmi ò pálẹ̀ kọ́ àwọn ọmọ ọ̀gá torí Cambridge làwọn ọmọ yẹn o àwọn ọmọ yẹn good gan o. Cambridge bò wọ́n mọ̀ kankan they drop out for brain if you are teaching them use people if you go see the way that we. Kí ló wá bá dé? Kò bá kankan dé. Bóònù ṣé ká ṣe lẹ́fùsẹ̀. Àsán tá a bá bá gba ṣẹ́ tá a bá consult yẹ yóò mọ fún pàṣẹ ìtìyà. Percentage. Ọ̀ya ẹ má bọ̀. Speaker louder fún. Nítorí ṣẹlẹ̀ ni wípé èmi àti kejì mi a ti finalize gbogbo rẹ̀ a ti interpret gbogbo rẹ̀ pé àbáyún wọ́ọ̀kì ọmọ mẹ́rin tí ọ̀gá tiẹ̀. Interpret kan náà máa ń pè yẹn ìkọjọ́sàn ni. Intervention ẹgbẹ́ mọ̀ fún pàṣẹ. Wọ́n lọ sọ tó mọ pápá sọ. Náà mo fẹ́ sọ percentage lẹ́pẹ́. Àbáyún wọ́ọ̀kì ọmọ mẹ́ta tì mí mẹ́rin tí. Ó jẹ́ méje. Kò sí wàhálà ẹja ṣe 95. Kí ló ń jẹ rẹ̀? Wèrè tí o ti mọ iye tí ọmọ gbà tí àwọn aláàpò pàṣẹ fún ọ. Àwa ní iye wọn bá fún ẹgbẹ́ làwọn náà mọ̀ sẹ́yìn. Ọmọ 10,000 ní ìsẹ́ àgbà 7,000 ọmọ 3. Why? Ló bá tán. Is it your brain I want to be using? Ọmọ bẹ́ẹ̀ bá ti gbà. Ó yá tó bá mọ̀ kó ṣe sà spẹ́lì bọ́ì. Ó yá spẹ́lì bọ́ì. Spẹ́lì bọ́ì. B-U-O-Y. Ewé yóò bọ́ì W-O-Y ní bọ́ì. W-O-Y kó. Ọ̀dà gbúrò spẹ́lì Eat. Bẹ́ẹ̀ ni. Eat. Mo dáràn. Bẹ́ẹ̀ni wẹ̀rẹ̀ mú dákúnjá lọ iye ọ̀rọ̀. Ẹ ń fi láyé yín ẹ fi ń tàbàlà.